ayé mojúbà mo ṣèbà ọkùnrin mo ṣèbà obìnrin mo ṣèbà ọmọdé mo ṣèbà àgbàlagbà mo ṣèbà oyún inú mo ṣèbà aṣẹ́ẹ̀dí o wọ́n ní bàbá wọnú ilé baálé ilé làákọ́ kí baálé ilé mo kí yín ìyálọ́jà mo kí yín o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tá a bá gbọ́ ẹnìkan tó pèrè ẹ̀ lọ́mọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ̀ bá gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi o ayé mojúbà ẹ já kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ wá kankan fìdílé tàbí kan fìdílé nǹkan ẹ já kọ́ra wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa má dára rẹ láàmú ọgbọ́n ọdún táwọn bàbá wa fi lò gbà táyé wọn fi tòrò òun la fẹ́ kọ́ra wa oògùn ọmọ òsì oògùn àrùn lọ́wọ́ ní ìgbà míì ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti ṣe àyẹ̀wò káàkiri wọ́n ní nǹkan òṣèyàwó nǹkan ọ̀sọ́kọ ṣùgbọ́n àwọn òjijì fìrí wọ́n ń dayé àwọn méjèèjì láàmú wọn ò jó yín ó dúró omi ìbàràdì ọkùnrin tá à ń pè ní àtọ̀ ó dúró déédéé nǹkan òṣèyàwó ó dúró déédéé ẹyin tí máa wá tá à ń pè ní ovulation òun náà ń wá déédéé ṣùgbọ́n òun ò jí ó doyún ọyẹ ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀yin dà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ mú gègé yín kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ni wọ́n fún yín ṣùgbọ́n tó bá dọ́dọ̀ rẹ má dé mọ́lé ẹ máa pín kọ́ kárí gbogbo èèyàn ẹ bá mi tọ́jú ewé mi èṣù ewé mi èṣù yẹ tú tìdítìdí ẹ fọ́ nù dáadáa ẹ kó sínú abọ́ kan tí ọba ta tàbí kẹ kó sínú ọmọ rí gbá ẹ gbó ewé yìí sínú omi ẹ gbé síta mọ́jú tẹ bá ti gbó síta mọ́jú ẹ wàá yọ sákìtì ewé yìí ẹ lọ pẹ̀lú ata àjọsìn níwọ̀nba tẹ bá ti lọ ẹ fi ṣe ẹja aborí òun yẹn lè lo mẹ́ta ẹ lè lo méjì omi ewé ní èṣù tẹ gbò yìí òun lẹ́ẹ̀ fi dá mi ọbẹ̀ rẹ̀ ẹ ṣe é lépo níyọ̀ wọ́n tẹ́ ẹ bá jẹ́po kìí ṣe dandan o lè forí sí ẹ̀ o lè lò róró ẹ ṣáà ti ṣe é kó jiná ni kábíyèsí ọlọ́run oògùn yìí ní agbára o ṣùgbọ́n ọlọ́run ọba tó dáyé dọ́run ó ní agbára jù lọ báwo ló ṣe jẹ àṣejẹ àbí tẹ́lẹ̀ ní láàárọ̀ kùtùkùtù ni tába ti ṣe é tán á gbé sórí òṣùká abati wa a lè fi jẹ̀kọ tútù àbí jẹ̀bà àbí jàmàlà èyí ọba wọ̀ ni wọ́n là bájọ́ fùfú fi jẹ́ omi ewé tán wá gbò yìí omi yìí ló mú lé lórí dáadáa ìwọ́dà ń bọ̀ lọ́wọ́ ní agbára ọba tí gbọ́lọ́hún ìyàwó rẹ̀ ó finú soyún yóò fẹ́ ìgbọ́mọpọ̀ òun ni yóò fi ọwọ́ oṣù yóò fi nura yóò sunkún mọ́ àjò làwọn yìí ṣáájú ara rẹ̀ ìpè kò ṣoògùn má ṣoògùn àjò ara yín ni kẹ́ máa ṣe ẹni tó bá ń ṣoògùn ìgbàdí àgádágodo gbẹkúdè òun ni wọ́n máa gbẹ ṣùgbọ́n ìwòsàn àjò ara rẹ̀ ló ṣe yìí yé náwó dànù mọ́ mo fún yín pé ní o ẹ̀yin náà máa fún àwọn èèyàn gbogbo ní gúrùpù tẹ́ bá wẹ̀ máa pín síbẹ̀ ìtọ́jú ewé àtẹ̀gbẹ̀lẹ́ lẹ́dùn àlọ́gbẹ́ Lukman ọmọ Ayédáre kalẹ̀ fún ẹ wò mí o wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ ní ìtọ́jú tó péye ẹ̀kẹ́ sí Lukman ọmọ Ayédáre owó lọ́nà ò kì í ṣọ̀fẹ́ o kíní kan ṣe kíní kan dákun ewé wo la lò sí má torí ẹ̀kún ní wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ ni kò pe nọ́mbà mi mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà kàṣàgbà báyìí ọ̀gọ́ ìfún yín ní nọ́mbà èyí mọ́kọ́ fún yín yẹ ṣe é lé ní ọyẹ ẹgbà kan sí ewé kan bẹ àwọn baba wa ń pè ní ewé dàgbà yìí mo ti sọ̀rọ̀ rẹ̀ fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé èso dàgbà pé obìnrin aláboyún tí ọmọ bá dàbù sínú rẹ̀ tó jókòó mo ní èso dàgbà yìí mo ti kọ́ wa bá àti lò tọmọ yìí ó paradà tí ó bọ̀ sí àyè tó yẹ kó wà ewé rẹ̀ lẹ́wàá lò ẹ lọ́ kókó náà ẹ lọ ewé yìí ẹ da aborí yìí náà lẹ́wàá àbèsì jẹ ṣùgbọ́n ẹ ṣe òun jẹ yóò tó bí ẹ̀mẹ́ta pàápàá jùlọ wo obìnrin tó jẹ́ pé tóyún bá ti fẹ́ dúró sí ọ lára ń jábọ́ tó bá ti fẹ́ dúró sí tó bá ti parí nǹkan oṣù rẹ ó yá tètè ṣe àṣejẹ eléwé dàgbà yìí ní agbára Ọlọ́run yóò sì dúró
yóò sì dúró tọ́ rẹ̀ rìn ayọ̀ tọ́ sẹ̀nu kẹ́mú. Mo fún yín pé o ẹ máa pín gbogbo ní gúrùpù tẹ́ bá wà á dára fún gbogbo wa. Fún àǹfààní ìwọ tó jẹ́ pé o fẹ́ máa gbàgbọ́ yé lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àjò tá a ti filẹ̀ lórí YouTube ní àbí níbi gbogbo tí ò yí ọ, ẹ pàdé mi ní private group ní orí WhatsApp. Ṣùgbọ́n láti orílẹ̀-èdè Nàìjíríà lọ 10,000 ló fi wọlé síbẹ̀ o, ó sì máa san 10,000 bó tún bá parí. Ìwọ tó o bá ti lè sanwó má fún mi ní mẹ́sẹ̀gì kankan ní ìdánlówó o. Àbí ìwọ tó o fẹ́ máa gbọ́ tùmọ̀ àlá rẹ, ọ̀fẹ́ lọ́ọ́ máa gbọ́ tùmọ̀ àlá rẹ àti tó máa ṣe sí, ṣùgbọ́n o máa sanwó 10,000 ló fi wọlé síbẹ̀, ó sì máa san 10,000 lóṣooṣù. Láti orílẹ̀-èdè Benin lọ sẹ́ẹ̀mì sẹ́fà ni tí ṣe àpò márùn-ún sẹ́fà òun ló fi wọlé síbẹ̀, ó sì bá sì parí o máa san sẹ́ẹ̀mì sẹ́fà. Yóò yẹ wá kò ní yẹlẹ̀. Gba nọ́mbà tó lè fi bá mi sọ̀rọ̀. Báyọ̀ fẹ́ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé rẹ ni àbọ̀ fẹ́ tọ́jú ara rẹ ni. Gba nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +23480 3298 3298 ọ̀gbọ́n dáadáa +23480 3298 3298 òun ni WhatsApp nọ́mbà mi. Gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229 0154 65 1928 ó ní nítorí ọ̀gbọ́n dáadáa +229 0154 65 1928. Ní ọ̀dọ̀ mi lórílẹ̀-èdè Nàìjíríà tó bá ti dé Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ báyé kù kọ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀dọ̀ mi nìyẹn, ọ́fíìsì ni mo sọ fún ọ. Ní orílẹ̀-èdè Benin wọ́n wọ mọ́tò tí ń lọ tọpá kọ bọ́ọ̀lẹ̀ ní dégà kan níbi ẹ̀yìn ọjà dégà kan kó béèrè pàṣẹmìrì ìtọ́wà mẹ́ pàṣẹmìrì ìtọ́wà mẹ́ yìí ibẹ̀ ni ọ̀dọ̀ mi. Kó tó débi pàṣẹmìrì ọkọ̀ọ̀kọ́ débi wọ́n ń ta àṣẹkẹ́ ni wọ́n ti ń ta àṣẹkẹ́ ni ti béèrè pàṣẹmìrì wọ́n tọ́ka abẹ fún ọ. Inú ilé pàṣẹmìrì yìí ń bẹ lọ́dọ̀ mi ṣùgbọ́n mo fẹ́ ń bá yín sọ̀rọ̀ mi ò sí lélẹ́ẹ̀dẹ̀ Benin, mo ti wà ní Nàìjíríà. Ṣùgbọ́n bá a bẹ rí ọ̀sẹ̀ kan tàbọ̀sẹ̀ kan àbọ̀ mo ti padà sọ orílẹ̀-èdè Benin. Á dára fún wa o, yá yẹ wá o, kò ní yẹ ẹlẹ́ o. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè àbí nílùú Ṣakí, Ọ̀yọ́, Ìbàdàn, Ìṣẹ́yìn á pàdé ara wa nílùú Ìṣẹ́yìn. Tí bá ti dé Ìṣẹ́yìn mi ìfẹ́ lò ju ìjọ méjì ìjọ mẹ́ta lọ, á jàǹfààní díẹ̀ lára ewé àtegbò. Yá yẹ wá o, kò ní yẹ ẹlẹ́ tí wà lójúmọ́ rẹ̀ ṣe o, kò ní ṣe tọ̀tà wa o. Òjò kí ọ̀kọ́ tà sí ilẹ̀ orí ayé wa kò ní tà sí wa. Ire 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 kàbìtì nílé gbogbo wa o.